àṣẹ rí ọmọọba ń pa nákìlẹ̀ Ìjẹ̀bú ògbó àtọ́. History is being made right now in Ìjẹ̀bú land. Amayan Awùjalẹ̀ lẹ́ni. My glasses is saying I love you, sending you love. Ṣẹ́rí àṣẹ lọ́ba ń pa ọmọọba ń rìn lẹ̀ ilẹ̀ ń mì tìtì. Àwa ọmọọba Fúṣẹ̀gbùwà Jàdí Àrà tún wà ṣe àrójòjòyè Adélé tejiteji ọmọ òrìṣà òkè jẹ́mílàbọ̀ olúlé èkó làbáwé lẹ́nu ẹ̀dá ǹsákì ọmọọba ọmọ agẹṣin pàdé èrò lọ́nà ọmọọba Jàdí Àrà tó mọ́yìnbó wákìlẹ̀ Ìjẹ̀bú káàfàtà ọmọọba Jàdí Àrà agbórí òkè ìràn òyìnbó níṣẹ́ ọmọọba Jàdí Àrà olówó joyè méjì ó jẹ́ dàgbúrèwé ó jẹ́ Àwùjalẹ̀ ọmọ afàrán pòjò ọmọọba Dòńdáwà ó jẹ́ Àwùjalẹ̀ ó jẹ́ sẹ́ríkìtò Dòńdáwà nílé Ṣọ̀tẹ̀ ó tún gẹṣin pàdé èrò lọ́nà ṣẹ́rí pé ó pọ̀ ńlẹ̀ ó pọ̀ yẹn àwa ló ní bíbí re ọmọ agùnṣẹ́ bí akóbí ìṣẹ̀ṣọ́ akórógbó mọ̀ sí ó ṣẹlẹ̀. A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tá a bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. A fẹsẹ̀ kan dé ìlú Ìjẹ̀bú lọ́jọ́ òní àti fẹsẹ̀ kan dé ìlú Ìbàdàn kọ́ lọ́jọ́ òní. Gẹ́gẹ́ bí àṣà wa àti ìṣe wa tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ títí ń leléyìí tẹ́yìn máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arena TV nìkan tí ẹ já sí yìí. Ìkànnì ìfẹ́ Yorùbá ibẹ̀ ni ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá subscribe síbẹ̀ gbẹgbẹ́ rẹ̀ ọ̀ọ́rì amago kan níbẹ̀ tí àwọn olóyìnbó a máa pè ní notification bell. Bá wa tẹ̀ bá tẹ̀ tán kọ́ ọ láǹfààní láti máa wo àwọn ètò wa ní gbogbo gbà tó bá ti ń jáde. Láìkì fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn ni orúkọ mi. Fọ́nrán kan rèé tó ń jà ròhìnròhìn káàkiri orí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì níbi tí a ti rí ọba Olúbàdàn tí ń ṣe ọba Rashidi Ládọjà níbi tí wọ́n ti ṣe kinní yẹn fún ọba Ọ̀wọ́adé ti ìlú Ọ̀yọ́. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ìyẹn ní ìlú Ìbàdàn ní House of Assembly Secretariat Grand Space ìyẹn ní ìlú Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ níbi tá a ti rí wípé Olúbàdàn kọ́ nígbà tí wọ́n ń bọ̀ tí ọba Ọ̀wọ́adé fẹ́ bù wọ́n lọ́wọ́ láti rí bàbá yìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ò mọ Aláàfin tìlú Ọ̀yọ́ rí. Bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ kíá ẹ jẹ́ kí a lọ wò ó. Gentlemen of the Fourth Estate of Rem, we appreciate you. And of course, as we proceed in the recognition. Wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n láàrin wá ń bí yóò bú kọ ní onítọ̀ọ̀dì méjì lọ́dọ̀ ìyá o. Bí iṣu ṣe kún bọ́ọ̀bẹ ṣe bù ú ní ìlú Ìbàdàn lọ́jọ́ òní ìyẹn ní Secretariat òun lè ṣẹ̀ṣẹ̀ wò tán yẹn. Nígbà tí rí wípé ọba Rashidi Ládọjà ń kọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ò mọ Aláàfin Ọ̀wọ́adé tìlú Ọ̀yọ́ bí pé àwọn ò mọ̀ wọ́n rí. Fún àǹfààní àwọn tó bá mọ ohun tó ṣẹlẹ̀ ní ibẹ̀ bóyá kẹ́ fi ṣọwọ́ sí kọ́mẹ́ǹtì ká sì ká á sì fi léde nínú àwọn ètò wa míì tó bá tún bọ̀ ìyẹn lọ́nà. Ní pápápá ẹ jẹ́ kí a fẹsẹ̀ kan dé ìlú Ìjẹ̀bú ní Ìjẹ̀bú-Òde níbi tí wọ́n ti ṣe ìpàdé lénìí. Àwọn wo nìyẹn? Àwọn ìdílé Fúṣẹ̀gbùwà. Kí a má ṣe gbàgbé wípé àwọn ẹbí yìí ni wọ́n fi léde wípé àwọn yóò ṣe ìpàdé ìyẹn ní ọjọ́ òní níbi tá a ti rí i kà tá a sì ti rí gbọ́ wípé ọmọ oyè 90 ńkọ́ ni wọ́n fi orúkọ sílẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n sì wá fi ìpàdé sọ́jọ́ òní wípé àwọn yóò mú ẹnìkan. Àmọ́ kinní kan wá ṣẹlẹ̀ ní ọjọ́ òní tó wá ya gbogbo àwọn ènìyàn lẹ́nu nítorí pé
àwọn ètò aláàbò ńkọ́ wọn ò jẹ́ kí àwọn ẹbí kan kí wọ́n wọlé. Àwọn ètò aláàbò yìí wọ́n dá Òdúlẹ̀yẹ Ẹ̀rùbodò, àwọn ẹbí Òdúlẹ̀yẹ Ẹ̀rùbodò wọn ò jẹ́ kí wọ́n wọlé. Kí ni ìdí pàtàkì tí wọ́n fi jẹ́ kí àwọn ẹbí yìí kí wọ́n wọlé? Ìròyìn fi tó wa létí wípé àwọn ẹbí yìí ń kọ́ o, àwọn ni wọ́n fa K1 The Ultimate sílẹ̀ wípé ọmọ ìdílé Fùṣẹ́gbùwà ni, wípé òun náà sì ní ẹ̀tọ́ láti wá jẹ Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú. Àmọ́ ohun tó wá yà wá lẹ́nu wípé nígbà tí ẹbí Fùṣẹ́gbùwà tí wọ́n fẹ́ ṣe ìpàdé, wọ́n ní wípé kí wọ́n fi access card, ìyẹn káàdì láti fi wọlé ńkọ́, òun ni kí àwọn ènìyàn tó bá ti gba káàdì nìkan ṣo ni wọ́n ní ẹ̀tọ́ láti wọ ibi ìpàdé náà. Ohun tó wá yà wá lẹ́nu wípé wọn ò jẹ́ kí àwọn ẹbí Òdúlẹ̀yẹ Ẹ̀rùbodò kí wọ́n wọlé o, nítorí pé àwọn ẹbí yìí ńkọ́ ni wọ́n fa bàbá wa K1 The Ultimate sílẹ̀, tó fi wá di wípé ọ̀rọ̀ ń di ilé ẹjọ́ kò di ilé ẹjọ́. Kí a má sì ṣe gbàgbé wípé bàbá wa K1 The Ultimate ńkọ́ wọ́n máa ń sábà ń sọ wípé ọmọ fìdípọ̀tẹ̀ òun ni àwọn o. Ní báyìí ọ̀rọ̀ náà ti wá dojúrí, kódà ó ti fa làásìgbò láàrin àwọn ẹbí yìí, nítorí pé àwọn ẹbí Òdúlẹ̀yẹ Ẹ̀rùbodò àti àwọn Fùṣẹ́gbùwà gangan tí wọ́n sọ pé àwọn gangan ni ojúlówó ọmọ Fùṣẹ́gbùwà ńkọ́ wọn ò gba tara wọn lọ́wọ́lọ́wọ́ yìí o. Bí iṣu ṣe kún àti bí ọ̀bẹ ṣe bù ẹ láǹfààní láti gbọ́ lẹ́nu ìkan lára àwọn Ẹ̀rùbodò yìí, ìyẹn Òdúlẹ̀yẹ Ẹ̀rùbodò. Ẹ láǹfààní láti gbọ́ ní kíákíá. Kí ni arákùnrin náà kí lóhun tó sọ? Ẹ jẹ́ kí a lọ gbọ́. Ẹ jọ màmá tó bá pé wọ́n mú òfin wá láti Fùṣẹ́gbùwà sà wípé báyìí nìkan ṣe ṣe, mo rò pé ó lẹ́tọ̀ọ́ kí wọ́n béèrè pé inú constitution Fùṣẹ́gbùwà wo, àṣà wo ló sọ wípé aláti ní access card ká tó wọnú ilé ọmọ ọba ká tó ṣe ìpàdé. Tí ó bá ti sí owó àṣà bẹ́ẹ̀, tí ó bá ti sí owó àṣà bẹ́ẹ̀, kí ló dé tó ẹ pé sìn náà wọ́n lo access card? Ṣé access card ló dúró gẹ́gẹ́ bíi pé gbogbo ọmọ Fùṣẹ́gbùwà ló tó bá gba access card nìkan ló wà nù ilé? Àwọn ọmọ Fùṣẹ́gbùwà tó kù nǹkan táwọn náà lẹ́tọ̀ọ́ kọ̀rọ̀ ni wọ́n ti lọ pín káàdì fáwọn èèyàn sà area commander, kọ̀rọ̀ ni wọ́n ti pín káàdì fáwọn èèyàn tán lọ ń ṣe meeting. Wọ́n wá pín káàdì yìí tán pín lálẹ́. Ẹjọ́ lè fi sọ̀rọ̀ ẹni fún náà sà lẹ́yìn ìgbà tí wọ́n pín káàdì yìí wọ́n pín láàrin ara wọn. Mo sọ sà mo yẹ tún rí bíi tiẹ̀ wípé fọ́ọ̀mù tí wọ́n kó jáde ńgbà náà kò kọjá 30. Nínú 30 wọ́n ní ọmọ oyè tó wà ńlẹ̀ ńgbà 18. Láti 18 ó kúrò ní ètò bọ́ sí 30. Láti 30 láìpẹ́ jọjọ wọ́n dọ̀kú ẹ̀ sí 95. Even 98 ni àwọn mẹ́ta rí bíi tó sọ pé àwọn òṣèwé tó nọ́ọ̀sẹ̀sì ni wọ́n ṣe. Wọ́n ní ká ṣe screening. Lórí screening tá a ṣe wọ́n mọ́ ọmọ oyè lọ lọ́wọ́, wọ́n dàrú. Ìjọba ti wá discover pé àwọn tó ṣe olórí wa wọn kì í ṣọmọ Fùṣẹ́gbùwà. Lọ́wọ́ ní pé kí gbogbo wọn kọ́ àti tó ti ṣe screening lọ àtàwọn tó ti ṣe screening lọ. Ní wọ́n tó wọ́n orúkọ tèmi ní Prince Adéyẹmọ Ridwan Afọlọ́ṣọ́ Òdúnẹ̀yẹ láti ilé Ẹ̀rùbodò Òdúnẹ̀yẹ family. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu ìkan lára àwọn Òdúlẹ̀yẹ Ẹ̀rùbodò yìí. Èmi lérò wípé nítòótọ́ àti lódodo ni wípé ṣèbí dádì wa K1 The Ultimate ẹ̀ kọ́kọ́ sọ wípé àwọn ò ṣe Àwùjalẹ̀ mọ́, wípé àwọn ò jẹ Àwùjalẹ̀ mọ́ inú mi àgò. Kí ló tó wá fa làásìgbò tó fi wá di wípé bàbá yìí tún gbé àwọn arábí yìí lọ sí ilé ẹjọ́, bó tilẹ̀ jẹ́ pé a rí kà nínú ìròyìn kan wípé ṣe ni àwọn ẹbí Fùṣẹ́gbùwà ń kọ́ o ṣe ló ń sọ fún K1 The Ultimate wípé kí wọ́n bá ara wọn jókòó. Nítòótọ́ àti lódodo ẹ̀yin aráalé, ṣé ìdílé fìdípọ̀tẹ̀ ni arákùnrin ti wá ni tàbí ìdílé Fùṣẹ́gbùwà ni arákùnrin ti wá? Ó ń rúgbó bọ̀ nítorí pé ọ̀rọ̀ náà kò tí ì yanjú. Bọ́ọ̀ náà bá sì yanjú yóò fà á kí ààyè Àwùjalẹ̀ kó ṣòfò títí tí àwọn ìjọba fi máa dá sí i. Lérò ọkàn mi mo tilẹ̀ rò wípé ó yẹ kí àwọn ìjọba kí wọ́n ti dá sọ̀rọ̀ yìí, torí pé
ọ̀rọ̀ náà pẹ̀lú bí àwọn ẹbí yìí bí wọ́n ṣe ń fà á lọ yìí mi rò pé ọ̀rọ̀ náà yóò ní ìyànjú báyìí o. Eléyìí la rí tí a ti kà tá a wá rí wípé kó má jẹ́ pé ojú wa nìkan ṣo ni yóò rí tàbí etí wa nìkan ṣo ni yóò gbọ́ ká fi ṣe ọwọ́ sí àwọn tí ń bẹ nílé náà. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn ní orúkọ mi. Gẹ́gẹ́ bí àṣà wa àti ìṣe wa lẹ́ẹ̀kan sí, tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ títí ń leléyìí tẹ́yìn máa darapọ̀ mọ́ ìkànnì Lovers Arena TV nìkan tẹ́ já sí yìí, mo rọ̀ ọ́ bá subscribe sí ẹgbẹ́ rẹ̀ ọ̀hún. Ọ̀ rí àgbàkọ̀kan níbẹ̀ tí àwọn oníbàá máa pè ní notification bell bá wa tẹ̀ tán kọ́ yóò gbé option mẹ́ta kan wá ìtí ń bẹ lókè òun tí ṣe option a lí àti lí tí àwọn oníbàá máa pè ní option all òun kò bá wa tẹ̀ bó o bá ti tẹ̀ tán kọ́ yọ̀ǹda rẹ̀ ọ́ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo gbà táwọn ètò bá ti ń jáde. Kò ní jù báyìí lọ o, ó tún di ìgbà kan náà ná lẹ́ẹ̀kan sí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn orúkọ mi, ó tún di ìgbà kan náà ná.